ó kí ẹ̀yin lólùfẹ́ wa níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí. Àánú Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀ tara tọmọ tẹbí tará. Ẹ̀rí lè tí mo mú wá fún wa lónìí ni ẹni tí oògùn bá kí ń ṣiṣẹ́ lára ẹ̀. Ọṣẹ ni, àbẹ́ alo nǹkan dúdú, ajó nǹkan, àbágbó nǹkan, àti wá lọ gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan kò ṣiṣẹ́ lára wa. Ẹ bá gbìyànjú iṣẹ́ ilé yìí, àbá ń ṣiṣẹ́ ọwọ́, àti wá rí ìpèníjà àwọn nǹkan kan, bóyá là jàǹkáwọ̀ ń kọ́wọ́ lójú, àbí wọ́n ń kiri ata, àbí wọ́n ń hègbín lójú oorun. Ẹ bá gbìyànjú eléyìí kí ẹ jẹ́ kí a ṣe. Kí ni nǹkan tí a máa wá? Ẹ dákun bẹ̀ yìí, ẹ ní ṣe àṣedànù. Bá mi share program yìí, ẹ like, ẹ comment, ẹ má wá gbàgbé láti subscribe sórí ètò yìí. Àánú Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Má mi wá ìsáwùrú, èpo ọ̀bọ̀, ewé túdè àti gbòtúdè àti atasẹ̀ǹbáyé. Ṣé rí ọṣẹ yìí? Ìgbà mẹ́ta la máa wẹ ọṣẹ yìí. A wẹ ọṣẹ yìí ní ẹ̀mẹ́ta. Ọjọ́ mẹ́ta la máa wẹ ọṣẹ yìí. Bá ti parí ọṣẹ yìí tán, a lọ sí odò tó ń sàn. A kọjú sí odò tí ó ń sàn. Ṣé ó ti yé yín? A ti gún ọṣẹ yìí. Ewé túdè àti gbòtúdè níwọ̀nba àti èpo ọ̀bọ̀ níwọ̀nba. Ẹyọ ata ìṣẹ̀ǹbáyé mẹ́ta. Ẹyọ ata ìṣẹ̀ǹbáyé mẹ́ta. A ti gún papọ̀. A wá lọ síbi odò tí ó ń sàn báyìí. A kọjú sí odò tí ó ń sàn. A mú ọṣẹ yẹn lọ́wọ́ láti sí kànkan ìbílẹ̀. A mọ̀ wí báyìí wípé ilẹ̀kùn tí ìsáwùrú bá tì, omi ní sí. Ilẹ̀kùn tí ìsáwùrú bá tì, omi ní sí. Gbogbo aráyé ló mọ̀ pé wà ta òṣùwọ̀n. Tí wọ́n bá ti jí, wọ́n máa ń wá ta kiri ni. Ọkùnrin ló bá jí, ló bá jata, kó máa fi ọwọ́ rẹ̀ wá mi ká. Túdè, bá mi tí gbogbo òde ara mi lónìí o. Túdè, bá mi tí gbogbo òde ara mi lónìí. Kí n rí ná, kí n rí lò, kí n rí jẹ, kí n rí mu. Ẹ̀yin tó láyé, ẹ ṣàánú mi, ẹ ṣíjú àánú wò mí. Odò kì í sàn kó bojú ẹ̀yìn. Gbogbo aburú tó ń bẹ lára mi, gbogbo ẹ̀ dànù lónìí o. Kó má ṣe padà mọ́, torí pé odò kì í sàn kó bojú ẹ̀yìn. A wá wẹ ọṣẹ yẹn, a ti wẹ̀ tán, a wá ju kànkàn yẹn sínú odò. Ẹ jẹ́ kí a padà wálé. Tó bá tún di ọjọ́ kejì, a tún ṣe bí a ṣe ṣe tàkọ́kọ́. Ọjọ́ mẹ́ta òun la fi wẹ ìwẹ̀ yìí. Bí a ṣe máa ṣe òun náà nìyẹn. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, ẹ ní ṣe àṣedànù. Bá mi share program yìí, ẹ like, kí ẹ comment. Ẹ lè fẹ́ pè mí nọ́mbà tí ẹ máa pè mí sí ní 08039336675 tàbí 08087533584. Orúkọ mi ni Dr. Aviz Abolade Ọmọ Aramide. Ire o, ó dàbọ̀.